Aláròyé máa wí o. El-Rufai máa fojú balẹ̀-ẹjọ́ wọn ló kó òbítíbitì owó jẹ ní Kaduna. Àfàìmọ̀ ní ilẹ̀ kan ọgbà ẹ̀wọ̀n kò ti ń ṣẹ́wọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ sí àgbà ọ̀jẹ̀ olóṣèlú ilẹ̀ Haúsá tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ Malam Nasiru El-Rufai báyìí pẹ̀lú bí ìwádìí ìjìnlẹ̀ kan táwọn aṣòfin ìpínlẹ̀ náà ṣe láìpẹ́ yìí ṣe fìdí rẹ̀ múlẹ̀ pé òbítíbitì owó tí iye rẹ̀ tó okòólénírínwó bílíọ̀nù náírà ó lé mẹ́ta 423 bílíọ̀nù náírà ni bàbá náà ṣe báṣubàṣu lásìkò ìṣèjọba rẹ̀. Látàrí èyí àwọn aṣòfin ìpínlẹ̀ náà ti fi ààbọ̀ ìwádìí wọn ṣọwọ́ sí àjọ tó ń gbógun ti ìwà jìbìtì lílù tó sì ń fimú àwọn tó bá ṣe owó ìlú báṣubàṣu dánrin Economic and Financial Crimes Commission EFCC. Wọ́n sì ti ké sí àjọ náà pé kí wọ́n tètè fi páńpẹ́ ọba gbé El-Rufai ní wàràǹṣeṣà kí wọ́n lè túbọ̀ ṣèwádìí rẹ̀ dáadáa lójúnà àti bá a ṣẹjọ́ kíkówó ìlú jẹ. Nígbà tó ń tẹ́ pẹpẹ ààbọ̀ ìwádìí wọn nípa ẹ̀sùn tí wọ́n fi kan gómìnà àná ọ̀hún fún gbogbo ilé lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹfà yìí alága ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó tó ṣèwádìí Henry Zachariah jábọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ owó gọbọi tí El-Rufai yá lásìkò ìṣèjọba rẹ̀ ló jẹ́ pé ọ̀tọ̀ lohun tí wọ́n torí ẹ̀ yáwó ọ̀tọ̀ níbi tí wọ́n náwó sí ni àti pé lọ́pọ̀ ìgbà wọn kò tẹ̀lé ìlànà àti àlàkalẹ̀ tó yẹ kí wọ́n tẹ̀lé kí wọ́n tó yá àwọn owó náà àdábọ̀wọ́ tiwọn ni wọ́n ṣe tí wọ́n sì kó ìjọba ìpínlẹ̀ Kaduna wọkọ̀ gbèsè ńlá. Bí ọ̀gbẹ́ni Henry ṣe ń sọ̀rọ̀ ọ̀hún ni olórí ilé ìgbìmọ̀ asòfin náà Alhaji Yusuf Liman ń gbà á lẹ́nu rẹ̀ gbogbo ilé ló sì fọwọ́ sí i kí wọ́n gba àbájáde ìwádìí náà wọlé gẹ́gẹ́ bí ìpinnu àwọn. Bákan náà ni wọ́n tún fẹ̀sùn kan El-Rufai pé ó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn kọmíṣánná àti àwọn adarí ẹ̀ka iléeṣẹ́ ìjọba kọ̀ọ̀kan lásìkò ìṣèjọba rẹ̀ láti rọ́ owó ìpínlẹ̀ Kaduna dà sápò rẹ̀. Wọ́n ní níṣe ni gómìnà tẹ́lẹ̀rí náà kọ̀wé sí àjọ tó ń bójútó iṣẹ́ òde àti àwọn agbaṣẹ́ṣe nípìnlẹ̀ Kaduna ìyẹn Kaduna Public Procurement Agency KADPA pé kí àjọ náà gbé ọ̀rọ̀ títẹ̀lé ìlànà jù sẹ́gbẹ̀ẹ́ kan náà kí wọ́n sanwó fáwọn agbaṣẹ́ṣe tóun dárúkọ wọn. Irú lẹ́tà jìbìtì bẹ́ẹ̀ ni èyí tí wọ́n ní El-Rufai kọ lọ́jọ́ 21 oṣù kẹfà ọdún 2021. Wọ́n tún fẹ̀sùn kan El-Rufai pé ó gbọ̀nà ẹ̀yìn kó owó ìlú pamọ́ sílùú òyìnbó wọ́n ló ṣe money laundering lédè òyìnbó èyí tó lòdì sófin. Látàrí gbogbo èyí àwọn aṣòfin náà ti sọ fún gómìnà ìpínlẹ̀ Kaduna lọ́wọ́lọ́wọ́ Malam Uba Sani pé kó tètè pàṣẹ fún EFCC láti mú El-Rufai sọ sákàtà wọn kí wọ́n sì bá a ṣẹjọ́. Wọ́n tún ní kí ìjọba ìpínlẹ̀ Kaduna tanná wo ìdí gbogbo àwọn tó wà nípò kọmíṣánná fétò ìṣúná owó àti olùṣírò owó àgbà lásìkò tí El-Rufai fi jẹ gómìnà. Wọ́n sì ní kí kọmíṣánná fétò ìṣúná tó wà nípò báyìí àti alága àjọ elétò ẹ̀kọ́ kálékáko State Universal Basic Education Board SUBEB sì lọ́rọ̀ kún nílé náà kí wọ́n lè ráàyè ṣèwádìí ipa tí wọ́n kó nínú ọ̀rọ̀ ìkówójẹ ìjọba àná ọ̀hún. Àmọ́ ṣá o Malam El-Rufai náà ti fèsì sí ẹ̀sùn tí wọ́n fi kàn án. El-Rufai tó sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan tí olùdámọ̀ràn fétò ìròyìn rẹ̀ Múyìwá Adékẹ́yẹ fi léde láṣàlẹ̀ ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ náà ó fèsì pé ààbọ̀ ìwádìí ráúráú ni èyí tí àwọn aṣòfin ìpínlẹ̀ Kaduna gbé lọ́wọ́ yìí àti pé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan òun kò lè rẹ́sẹ̀ walẹ̀ pẹ́ẹ́. Ó ní ohun tó wà lọ́kàn àwọn aṣòfin náà láti ta àbàwọ́n sí aṣọ àlà rere òun ló mú kí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV.